wọn lé Nàìjíríà pátápátá inú APC lẹ ti máa bá wọn jù pẹ̀lú inú PDP olórí burúkú ara yín yahoo títí yín yahoo plus ní títí yín yahoo títí yín gbọ̀nyìn tún lo ẹran èèyàn ẹ tún lò mọ́ títí yín wèrè ní ẹ̀ẹ́dẹ̀ fáwọn yóò tún àsílẹ̀ ṣe ti ya wèrè mọ́ tilẹ̀ ní olórí burúkú ara yín cooperative olè ní gbogbo yín pátápátá ó lè títí yín gan ó nágbára mi ò ẹ má misquote mi o èmi ò support àwọn ọmọ yahoo o. Yorùbá ẹ wò kò sí Nàìjíríà ti tán o kò sí Nàìjíríà kankan mọ́ Nàìjíríà ti tán already lásìkò táwa yìí káwa Yorùbá ká dira wa mú ká fi mọ̀ ṣọ̀kan ká gba Odùduwà ẹ wo nǹkan tó ń ṣe àwọn EFCC wọ́n lọ ń káyàwó mọ́lé wọ́n lọ ń ṣe gbá wọ́n lọ ń ṣàwo náà àwọn Fúlàní wọ́n ń pààyàn wọ́n tó rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n gbé sí live video bọ̀ àwọn EFCC àwọn ọlọ́pàá wọn lọ tíráàkì wọn o bọ̀ tó bá jẹ́ àwọn ọmọ yahoo ni àwọn ọlọ́pàá máa lọ tíráàkì wọn mọ́lé wọ́n máa lọ mú wọn wọ́n máa mọ location wọn bọ̀ àwọn Fúlàní tán pààyàn tán jiyàn gbé tán ṣe láìfù ẹjọ́ sí wọ́n tíráàkì wọn ṣé wọ́n tíráàkì wọn kán lọ gba àwọn yẹn lẹ́ àbí kán lọ kógun bá wọn no bíkọ́ ẹ̀mí wọn ò gbé ẹgbọ́n nǹkan tí ẹjọ́ olókùn sọ nínú fídíò yìí. ẹ rí pé olórí burúkú ọmọ àlè àwọn EFCC Nàìjíríà ẹ̀yin EFCC Nàìjíríà olórí burúkú ọmọ àlè ní o ẹ ti ya wèrè látòkèdélẹ̀ Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ jẹ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ Nàìjíríà ò lè dààmú láyéláyé Nàìjíríà ò lè dààmú láyéláyé Ọlọ́run ẹni bá sọ pé Nàìjíríà máa da onítọ̀hún kó padà lọ sùn onítọ̀hún padà lọ sùn ni o wà láìtàláì small láì láti láwà Nàìjíríà tèmi wò yẹn kò lè dààmú láyéláyé torí àwọn tó design Nàìjíríà àwọn British tó design Nàìjíríà wọn ò design pé kí Nàìjíríà dá kò dẹ̀ lè dààmú láéláé bẹ́ẹ̀ ni wọ́n design torí selfish interest tí wọ́n ní wọn ò fẹ́ káwọn ọmọ Nàìjíríà wọn ò fẹ́ kán ṣoríire wọn ò fẹ́ kí ìran Yorùbá wọn ò fẹ́ kó ṣoríire wọn ò fẹ́ kó níláárí wọn ò fẹ́ káwọn mẹ̀kúnnù kó níláárí wọ́n design torí tara wọn ni ẹ má jẹ́ àtọ̀ra wa jẹ Nàìjíríà ò lè dààmú láéláé ọmọ àlè làwọn EFCC Nàìjíríà torí wọn mo ṣe jáde lẹ́ni kí ló dé wọ́n ní bájọ́ ò bá rí ajá wọn kò kì í gbó kí ló dé ẹ̀yin EFCC Nàìjíríà chairman EFCC Nàìjíríà kí lórúkọ ẹ̀ náà mú kórúkọ ẹ̀ sílẹ̀ Mr. Ọlánìpẹ̀kun Mr. Ọlánìpẹ̀kun Olúkọ̀yà bẹ́ẹ̀ ni Mr. Ọlánìpẹ̀kun Olúkọ̀yà bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn EFCC Mr. Ọlánìpẹ̀kun Olúkọ̀yà oyè ìyá òṣìwò lókọ̀ Mr. Ọlánìpẹ̀kun Olúkọ̀yà àgbà yahoo plus ni wọ́n náà o wàhálà ṣé ìwọ náà ò jalè ni ṣé ò jalè níbi tó wà yẹn ṣé ò jalè níbi tó jókòó sí yẹn ni Ọlánìpẹ̀kun Olúkọ̀yà Olúkóyèdè Ọlánìpẹ̀kun Olúkóyèdè oyè òṣìwò lókòdé Mr. Ọlánìpẹ̀kun Olúkóyèdè oyè orí burúkú oyè òṣìwò lókòdé ọ̀gá àwọn EFCC ṣé ò jalè ṣé wọ́n ṣe pé ò jalè níbi tó wà yẹn ni bẹ́ẹ̀ ni ṣé wọn náà ò jalè ni ṣé ò jalè ni gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ yahoo boys níbo lẹ kó sí gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn yahoo boys àti property tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn yahoo boys níbo lẹ kó sí ibo lẹ ń kówó ọ̀hún sí ibo lẹ kó gbogbo property yẹn sí kí lẹ fi ń ṣe ṣé ẹ̀ ń dá padà fáwọn òyìnbó tó ń gbà lọ́wọ́ wọn ni ṣé mo tiẹ̀ ń sọ̀rọ̀ ṣé mo ń sọ̀rọ̀ ṣá ó dàbí pé mo ń sọ̀rọ̀ ṣé mo ń sọ̀rọ̀ mo ń bọ̀ ó dàbí pé mo ń sọ̀rọ̀ ṣé ẹ gbà padà ṣé ẹ kó fáwọn àwọn ohun òyìnbó tó ń gbà lọ́wọ́ wọn padà olè olóríkórí ní ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ ní olóríkórí bí ẹja àìsí ní ọmọ àlè ní gbogbo ẹ̀yin Nigeria law enforcement ọmọ àlè ní gbogbo yín mọṣẹ́ yín níṣẹ́ Ọlọ́run ẹ máa lọ sí ilé èèyàn ní 12 midnight 5 a.m. 3 a.m. ṣé ti ya wèrè mọ́ tilẹ̀ ni ṣé gbogbo yín ti ya wèrè mọ́ tilẹ̀ ni ẹ̀yin EFCC Nàìjíríà ṣé ti ya wèrè ni sórí burúkú ń tẹ̀lé yín ni ṣé ẹ mọṣẹ́ yín níṣẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ lọ sílùú òyìnbó kẹ́ lọ́wọ́ báwọn àwọn FBI wọn bó ṣe ń ṣiṣẹ́ wọn níbẹ̀ ẹ máa lọ sílé èèyàn láago 12 òru ẹ máa lọ sílé èèyàn láago 5 àbọ̀ ẹ máa lọ sílé èèyàn láago 3 ẹ máa lọ sílé èèyàn lóru wèrè níyìn ni iṣẹ́ ìfòrú ṣiṣẹ́ ni ẹ̀yin EFCC Mr. Ọlánìpẹ̀kun Olúkóyèdè Mr. Ọlánìpẹ̀kun Olúkóyèdè ó mọṣẹ́ iṣẹ́ ni olè ní gbogbo yín olè gbà ní gbogbo yín ìkà ní yín ẹni bí tí ń pọnmọ́ wẹ̀ ní aláìdá ní owó tẹ̀lé nígbà yẹn ló máa pa gbogbo yín pátápátá ẹ̀yin ọmọ àlè burúkú yìí gbogbo
gbogbo ẹni tó bá ti jalè ní Nàìjíríà pátápátá tó bá ti darapọ̀ mọ́ APC báyìí wàláì case close ni kò sẹ́jọ́ mọ́ kò sẹ́jọ́ bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹni tó bá ti jalè gbogbo àwọn olè Nàìjíríà pátápátá inú APC lẹ́tí máa bá wọn jù pẹ̀lú inú PDP olórí burúkú ara yín yahoo titi yín yahoo plus ní titi yín yahoo titi yín gbọ̀nyìn tún lo ẹran èèyàn ẹ tún lò mọ́ titi yín wèrè ní ẹ̀ẹ́dẹ̀ fáwọn yóò tún wá sílẹ̀ ṣe ti ya wèrè mọ́ tilẹ̀ ní olórí burúkú ara yín cooperative olè ní gbogbo yín pátápátá olè titi yín gan ó nágbára mi ò ẹ má mi scott mi o èmi ò support àwọn ọmọ yahoo mi support àwọn yahoo ṣùgbọ́n lórí burúkú làwọn EFCC àwọn politician náà jáde ṣé wọn ráwọn tó ń jáde bẹ́ẹ̀ kọ́ lọ mú wọn ni ó lè gbà ní wọn abẹ́ ti yá wèrè ni mi ò support ọmọ yahoo o torí pé àwọn náà ń dáyàn ọ́n pààyàn lẹ́kún ni o ṣùgbọ́n ohun tí EFCC ń ṣe fún àwọn youth wa kò dá rárá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò dá rárá ṣé káwọn youth má gbélé ayé mọ́ ni ṣé ti yá wèrè ẹ̀yin EFCC ṣé ti yá wèrè ṣé kí youth má gbélé ayé mọ́ ni wọ́n á máa ṣe party ẹ máa lọ bọ́ọ̀sì wọn mọ́lé tẹ́ bá rí wọn bí tó ti péjọ ẹ máa lọ harass wọn kí nìkan tó dé ṣe ti ya wèrè ni ṣé ya wèrè mọ́ tilẹ̀ ni ṣọ́mọ yahoo ni rí criminal Nàìjíríà ni ẹjẹ́ àsọ̀tò tó fúnra ṣọ́mọ yahoo ni rí criminal Nàìjíríà ni ọmọ àlẹ́ ara yìí ṣé máa ní ẹ̀mọ́ rí criminal Nàìjíríà ni gbogbo ẹ̀yin Nàìjíríà politician pátápátá ẹ̀yin ni yahoo plus ẹ̀yin lágbá yahoo wèrè ní gbogbo yín pátápátá ẹ̀yin APC PDP LP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yín pátápátá lágbá yahoo ẹ̀dẹ̀ máa disturb àwọn ọmọ yahoo kí ló dé ṣé iṣẹ́ wà níṣẹ́ pèsè iṣẹ́ ni wọ́n náà wá tó bá dilẹ̀ òun lè ṣùn yálò ńgbà tẹ́ pèsè iṣẹ́ fáwọn ọmọ ọlọ́mọ ṣé ti yá wèrè ni ṣé ń ṣe eré ni ọ̀gá àwọn EFCC Mr. Olùkìtẹ̀ nínú mo ti gbàgbé Ọlánipẹ̀kun Olùkóyèdè Ọlánipẹ̀kun Olùkóyèdè ṣé yá wèrè ni ṣé bí báyìí lẹ́yìn náà fi ń yíwèé ẹ ti yá wèrè ẹ ti ń ṣe èrè gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ yahoo yẹn gbogbo mọ́tò tẹ̀ ń gbà lọ́wọ́ wọn gbogbo property wọn tẹ̀ ń gbà gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn everything tẹ̀ ń gbà lọ́wọ́ wọn ṣé ẹ dá padà fáwọn òyìnbó tó ń gbà lọ́wọ́ wọn ni olè ní ibo lẹ́yìn náà ń kó sí olórí burúkú somebody ní olórí burúkú multiply by olòṣì ìsìkọ́tò àṣìírè má ṣàǹfààní èpè màdé lẹ́yìn náà ẹ ti yá wèrè orí yìí ti burú mọ́ tilẹ̀ kí ló dé ẹ wá gbọ́ voice note olórí burúkú ẹ lè mọ̀ pé olórí burúkú gbà ni wọ́n. I stand corrected, but I don't think I am wrong. I think it's a product of that toll gate saga. EndSARS saga tó mú wọn tí wọ́n fi trace gbogbo owó tó ń wọlé sẹ́nu gate ẹ̀dá ọmọ ẹ̀ fi ń dáná tó fi ń jẹun tó fi ń jókòó bẹ́ẹ̀. Wọ́n rí pé owó diaspora ni wọ́n dẹ̀ rí pé púpọ̀ ní owó tó wọlé yẹn àwọn ọmọ yahoo ló sponsor wọn. Silently, the government brought in a crackdown to make sure they squeeze and I don't know what they want to do. Squeeze the hell out of all these people and make sure they are powerless. Àwọn ọmọ yahoo yẹn are they the real criminals in Nigeria? No. Àwọn kan. They are not the real criminals. So EFCC does not know the real criminals. Àwọn wèrè. A governor from Delta State, EFCC picked him up. Ibori and Okowa, they picked him up. And after two, everybody knew Okowa is a thief. Every governor is a thief, but his own thief is A+. A+. Somebody say amen. I am a business for fraud. You want me to lie? I will not lie. And you may think it is because I am making money. If you give me money when it's time for me to talk, I will do what? I will talk. Yes, I will talk. Your money cannot shut my mouth. I will talk. Okowa, he was a chief A-rated with star. The government picked him up. I thought it was a good job because in my own mind, I was already thinking if they don't pick Okowa up, then we're in trouble in this country. Just like I said, if they don't pick up, what's the name of this CBN governor? If they don't pick up Emefiele, even before Tinubu became president, I said anybody who becomes president in this country and they don't pick up Emefiele, then we are in trouble in this country. But why do you think they are squeezing Emefiele? They are squeezing Emefiele because he wanted to truncate their ambition for his own personal ambition. If he had done it in the interest of the country, I am positive they will not squeeze him this country. Now look at Okowa. Okowa now took all those money. EFCC picked up Okowa. Ẹ̀yin politician Nigeria gangan, ẹ̀yin gangan ni yahoo. Wàláhì ẹ̀yin lẹ kó àwọn ọmọ yẹn.
wọ́n sọ pé ẹṣin wájú ni tẹ̀yìn wò sáré ẹ̀yin gangan gbogbo kan tí àwọn youth wa tó bá ṣe pátápátá ẹ̀yin gangan lẹ kọ́ wọn torí pé ó lè ńlá gidi gan lẹ́yìn báírò ẹ̀yin ò tiẹ̀ ó lè títí gan pápá ẹ̀ tiẹ̀ ní láti lo agbárí rárá ẹ̀ ní láti ẹ̀ ti ṣe wàhálà rárá báírò báyìí lẹ fi ń yí owó tẹ fi ń kó owó àwa mẹ̀kúnnù jẹ tẹ wá sọ pé àwọn ọmọ yahoo yahoo lẹ ń lé olórí burúkú ni ẹ síwájú ni tẹ̀yìn wò sáré ọwọ́ yín náà lọ ti bá ẹ̀yin olórí burúkú somebody yìí ẹ̀ẹ́dẹ̀ fà ọmọ ọlọ́mọ sílẹ̀ ṣé pèsè iṣẹ́ fún ìlú ni wọ́n sọ pé àwọn Yorùbá sọ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn yálò nígbà tó ń rí nǹkan kan ṣe kò síṣẹ́ ní Nàìjíríà olórí burúkú ara yín ẹ ti fi táàsì pa àwọn tó wà ń bẹ̀ tán ẹ máa gbọ́ lọ. They released Okowa. What was the next thing? Okowa declared for APC. His governor declared for APC, and there's no case for him again. Is that the country we are running? And EFCC did not see that. Àwọn ọmọ tó wá ń gba $5,000 owó táwọn yẹn ń fún girlfriend. Bẹ́ẹ̀ni olórí burúkú ni wọ́n EFCC ò ráwọn ìjọba mú àwọn innocent youth lọ mú káàkiri àwọn poor man children lọ ń fìyà jẹ àwọn lọ ń fìyà jẹ ẹ harass wọn ẹ oppress wọn torí agbára wèrè agbára olórí burúkú tó wà lọ́wọ́ yín ẹ ti ya wèrè o ẹ ti ya wèrè ẹ ráwọn ìjọba mú kò ní dáa fún yín ọ̀gá àwọn EFCC kò ní dáa fún ẹ. $10,000 owó táwọn yẹn ń fún girlfriend owó tá dá wọn fi ń jẹun. àwọn ilẹ̀ lọ fọ́pá ilẹ̀ kò tẹ́lẹ̀ lóru lẹ́ lọ fọ́pá lẹ́ lọ fáwọ̀ are those the real criminals? Are they the real criminals in Nigeria? Did they lead us to where we are? ọmọ mi ti jáde báyìí nísìn láti 10 years ago lọmọ mi ti jáde tí ó ṣiṣẹ́ kò síṣẹ́ tó máa ṣe 5 years ago ọmọ 40 wọ́n ní a fool at 40 is a fool forever ọmọ 40 years mi ó jókòó ti màmá ẹ̀ báyìí ni màmá ẹ̀ ló tún ṣe ń bọ̀ ní Nàìjíríà kò síṣẹ́ tó máa ṣe ẹ wá sọ pé kó má ṣe yahoo yahoo ẹ wá sọ pé kó má jalè nígbà tẹ́ pé lórí burúkú ara yín ń tẹ̀yìn náà ń ṣe nìyẹn ohun tẹ́ ń ṣe nìyẹn ẹ ráyè ti lùtù ẹ máa parọ́ tó wọn pé àwọn ni leaders of tomorrow olórí burúkú nìyí olórí burúkú nìyí ẹ mọ̀ pé yóò tù ló nílùú ṣá pẹ̀lú gbogbo olórí burúkú tẹ́ ń ṣe yìí ṣé ẹ mọ̀ pé yóò tù ló nílùú ṣá ẹ wo ó kù díẹ̀ fún yín ojú ló ń kọ́ ọmọ olè tó ń dájọ́ àjọ tó ń dá ládùúgbò ẹ̀ náà òun náà ló ṣì máa kó ó kù díẹ̀ sọ́mà làwà yìí mi ò láìkí kí àwọn fly kò máa wọlé sọ́mà ti dé. Did they lead us to where this country is today? No, they are not. Sọ́mà àwọn bí yẹn máa The ones who bled this country, the ones who bled the country to where the country is today are those ones that you see siren. Those are the thieves. They are the corporate thieves. What do I call them? Yes, they are the ones to follow. Kò síṣẹ́ nílùú láti ìgbà tí bàbá Àjàgà yìí tó ti débẹ̀ láti ìgbà tí bàbá Àjàgà ti débẹ̀ mo lè kàyé company tó ti close down tó ti lọ tó ti kó ní Nàìjíríà àwọn tó tún wà bẹ́ẹ̀ náà ẹ tún fi tax pa wọ́n ni kò síṣẹ́ nílùú mo mọ àwọn bọ́ìsì kan ló ń sọ fún mi wípé àwọn Chinese company àwọn Chinese kan níbi side sanwó yẹn pé company àwọn Chinese àwọn yẹn náà tún lò wọ́n lòkulò nígbà tó jẹ́ pé àwọn woman rights gan wọn ò jà fáwọn ọ̀dọ́ wa ó kàn ń ṣe àwọn ọ̀dọ́ wa bó ṣe wọn ni ó ní company Chinese kan táwọn ti ń ṣiṣẹ́ kí kọ́ máa ṣiṣẹ́ látàárọ̀ 8 to 8 nírọ̀lẹ́ 8 àárọ̀ sí 8 ìrọ̀lẹ́ kọ́ máa fún wọn ní 1,500 naira per day 1,500 naira per day ọmọdé ìdẹ sọ yìí pé ó níbi tóun máa fi ẹsẹ̀ rìn ilé òun sí ibi tí company yẹn wà níbi Sango yẹn ó ní òun máa ti jí láti aago 4 òun ti máa rìn kóun lè máa lọ ó tó wá ṣe kóun fẹ́ kóun wọ mọ́tò ìnèdè gókọ̀mù ó ní 1,500 tó ń fún yẹn táwọn Chinese ń fún yẹn òun gangan ní owó mọ́tò tóun máa wọ̀ ní èdè ó ní tóun bá fi 1,500 owó iṣẹ́ tóun ṣe 8 àárọ̀ sí 8 alẹ́ tóun bá fi wọ mọ́tò kò sí géènì kankan fóun ó nítorí òun á ti jí látago 4 òru òun á ti rìn débi pé ibì kan tóun rìn dé yẹn at least ìgbà míì ó lè jẹ́ pé owó mọ́tò máa kú sí 700 ìgbà míì 600 lòun máa fi wọ mọ́tò ìnèdè go ni o ó ní àwọn kan tó máa tún máa láòpọ̀ ara wọn tó máa ṣe kíní kan ó ní òun struggle ni ó ní kò ń kun kankan mọ́ sí òun lọ́wọ́ mọ́ ó ní kóṣù tó parí pé òun ti jẹ gbèsè ó ní òun kan àyímọ́kì pọlọ́pọ̀ lòun fi ń ṣe àyímọ́kì pọlọ́pọ̀ lòun fi ń ṣe olórí burúkú ara ọmọ tí ò fẹ́ ṣe yahoo yahoo nìyẹn ṣé irú yẹn báyìí ní ìsìn lórí ọmọ tó ń struggle pẹ̀lú láìfẹ́ yẹn tó tiẹ̀ tí ì rí láìfẹ́ kò dẹ́ ṣe ọmọ kékeré o kò ń ṣe ọmọ kékeré ọmọ 28 years ni o kò ń ṣe ọmọ kékeré o kò tí mọ nǹkan tó fẹ́ fi láìfẹ́ ṣe o kò fẹ́ ṣe yahoo yahoo ni o tó ń rojọ́ fún mi lórí fóònù kò fẹ́ ṣe yahoo yahoo ni ṣé irú yẹn ni àwọn ọ̀rẹ́ ló máa rí àwọn ọ̀rẹ́ tó ṣe yahoo yahoo tó ń rí owó gbẹ̀mù tí ò ní lọ ṣe ni ẹ̀yin náà lè ń tẹ àwọn ọmọ yìí sí di yahoo yahoo olórí burúkú nìyí olórí burúkú ni ẹ̀yin lè ń tẹ àwọn ọmọdé sí di yahoo yahoo nílùú tó ní mineral resources
ní resources tí Ọlọ́run fi sí orí ilẹ̀ wa. Kò yẹ kí ọmọ Nàìjíríà, kò yẹ kí a máa jẹ̀yà, kò yẹ kí ọmọ Yorùbá, kò yẹ kí a máa jẹ ìyà Ọlọ́run, torí pé olórí burúkú ni yín, olórí burúkú bámúbámú ni mo yó ni yín. Mọ̀ pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan, ráyè táwọn ọmọ mẹ̀kúnnù. Ẹ̀yin ìjọba wa yìí, olórí burúkú ọ̀gá àwọn EFCC, olórí pẹtẹkì bí àwo sọ́sà, olójú kó wọnú bí òkó, onímúrogodo bí kíni kí n fi wé náà, bí ọ̀pá rèké, ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lé, tó sọrùn gúngùn bí ìgò mangi, ọ̀gá àwọn EFCC tó wá mú àwọn ọmọ yúùtù káàkiri, tẹ́ ara sí wọn, tẹ́ oppress wọn, tẹ́ tọ́mẹ́ǹtì ilé ayé wọn, tẹ́ fi wọn lọ́kàn balẹ̀. Olórí burúkú tí wọn náà dẹ́ bímọ títí ní ṣoríire. Tálálẹ́ bá ní kó dáa fún yín, ọlọ́sàn máa yẹni lágbára Ọlọ́run, ẹ̀yin ìjọba wa. Follow. They are the one policemen will follow. They are the ones in Babarica in suit, and they will be smiling. They are the ones the camera and will be flashing, and they will sit down, fellow Nigerians, because they know you are fools. They have weaponized them. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi bí wọ́n léèrè. Olórí burúkú ara wọn láti yọ ọdún tó ti ń gba táàsì. Ẹjọ́ kí ló ń fi táàsì ọ̀hún ṣe? Bẹ́ẹ̀ ni, fún ọba àwọn kọ́mpútì, ó ti fi táàsì láwọn kọ́mpútì tó wà ń bẹ̀ lọ. Ìwọ̀nba àwọn tó tún wà ń bẹ̀ láti yọ ọdún tó ti ń pa táàsì tí olórí burúkú ìjọba Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì. Ṣé bí wọ́n ń gba táàsì nínú ìlú òkè nísìn? Mọ́tò mi ti bára ró táàsì. Mo ti mọ̀ pé ró táàsì tí mo rà síbi mọ́tò mi yẹn. Mọ́tò mi ò gbọdọ̀ já sínú kòtò. Torí pé ró táàsì tó ń gbà lọ́wọ́ wa, a rí wípé wọ́n fi ń tún títì ṣe. Wọ́n fi ń tún títì ṣe. Bẹ́ẹ̀ ni, mọ́tò mi ò gbọdọ̀ sí wàhálà lórí ẹ̀. Ẹjọ́ tó lọ tó bá gba táàsì lórí nǹkan kan nínú ìlú yìí, nǹkan òun ló máa fi táàsì yẹn ṣe. Bẹ́ẹ̀ ni, TV license wọ́n gba táàsì lórí ẹ̀. Ẹjọ́ gbogbo táàsì tó ti ń gbà ní Nàìjíríà, kí ni nǹkan tó fi ń ṣe? Wọ́n ń dà sápò ara wọn náà ni. Olórí burúkú ni yín, aṣièrè ni yín, ẹ̀yin Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì, olórí burúkú bá bọ ọmọ àlè ni yín. Ẹ tún wá ṣe bàbá bàrà, ẹ tún wá gbé Big Brother Naija, ẹ wá gbé wá fáwọn YouTube láti fi distract wọn. Ẹ fẹ́ kọ́ rorí mọ́, ẹ fẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣe lé ayé wọn mọ́. Ẹ fẹ́ fi distract wọn láti má jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀ ń jà wọn lólè. Ẹ gbé Big Brother Nàìjíríà, àwọn òpònú yẹn náà ń gbà tó jẹ́ pé wọ́n ti kọ́pọ̀ lórí wọn lọ. Bóyá nǹkan tó fi sínú afẹ́fẹ́ fún àwọn YouTube yẹn náà ni ò jẹ́ kọ́pọ̀lọ wọn jí ni, wípé ó yẹ káwọn jà fẹ́ tó àwọn ni, wípé àwọn bàbá òṣì, àwọn bàbá burúkú tó wà ń bẹ̀ yìí, wọn ò ráyè ti ta wọn. Ọlọ́run, ẹ̀yin ẹjọ́ tó lọ́run, ẹ̀yin bàbá burúkú yìí, ẹ̀yin bàbá tẹ́ wà nínú ìjọba Nàìjíríà yìí, tẹ́ ẹ sọ pé àwọn YouTube àwọn ni leaders of tomorrow. Yóò tún mélòó lẹ ti fi sínú ìjọba yín, ẹ̀yin wèrè, ẹ̀yin bàbá òṣì, bàbá òfò. Yóò tún mélòó lẹ ti fi sínú ìjọba yín? Gbogbo ẹ̀yin arúgbó pátápátá lẹ kóra yín síbẹ̀ láti 60, 70, 80, 60 kẹ̀. Ṣáàrí 60 nínú wọn ni. 70, 80, 90, 65, 70, 80, 90. Ẹ̀yin tẹ́ pé ọpọlọ yín kò sí nǹkan bẹ́ẹ̀, dementia ti setting ságbárí yín. Mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe mọ́. Ẹ ti ń sùn lọ tẹ́ bá ń ṣe meeting, kò sọ́gbọ́n kankan lórí yín mọ́. Ọgbọ́n kẹjalè ló wà lórí arúgbó lẹ́yìn tẹ́ wà bẹ́ẹ̀. Yóò tún mélòó lẹ fi síbẹ̀? Yóò tún mélòó lẹ fi síbẹ̀? Ẹ̀yin tẹ́ kẹ́ ti rìtáyà lé ayé yín, ṣùgbọ́n ojú kòkòrò àti olè ara yín kò lè jẹ́ kẹ́ rìtáyà. Ẹ̀yin white powder pusher, heroin trafficker, cocaine runner, ìjọba òṣì, ìjọba òfò, ìjọba àdánù. Àti àtàwọn ọba kankan, kì í ṣe gbogbo àwọn ọba, àwọn ọba kankan dá tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Pọ̀tùrú àwọn ọba tèmi fẹ́ fi wọ̀n yìí, àwọn ọba cocaine pusher ni wọ́n, heroin trafficker ni wọ́n. Ẹ wá wò wọ́n. Eléyìí ò ṣe pé kí ni. Awegbo of Iwo land. Igbó lọ́wọ́ yẹn o. Rashidi. Owe kàbàkàbà. Bẹ́ẹ̀ni, igbó lọ́wọ́ yẹn o. Ọmọ fitọ́lẹ̀, ó gbàgà. You get it? If you don't get it, forget about it. Igbó nìyẹn o. Olu-Iwo right. Igbó nìyẹn, igbó lọ́wọ́ yẹn o. Igbó nìyẹn o. Ọ̀nà orílẹ̀ ẹja ti ń bàjẹ́. Wọ́n ní orílẹ̀ ẹja ti ń bàjẹ́, ọba ló ń wé igbó yẹn o. Ńgbà tó jẹ́ pé Ifá kọ́ ló mú wọn. Bẹ́ẹ̀ ni, Ifá kọ́ ló mú wọn. Owó ni pẹ̀lú connection. Kì í ṣe gbogbo àwọn ọba kankan dá o. But àwọn ọba tó jẹ́ wípé Awegbo of Iwo land ni wọ́n. Bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀. Orílẹ̀ ẹja ti ń bàjẹ́ gbà tó odidi ọba tó ń wégbó láàfin. Ìyàwó ẹ̀ ló fídíò ẹ̀ o. Ìyàwó ẹ̀ tó bá jà ló fídíò ẹ̀ o. Ọba Olúwo nìyẹn tó ń wégbó láàfin. Bẹ́ẹ̀ náà àwọn politician wa náà gbogbo náà lọ mú gbó lórí burúkú ara yín. Ọ̀gá àwọn EFCC wèrè ara yín. Ẹ máa lọ kọ́ àwọn youth. Owó táwọn youth ń gbà pátápátá, àwọn youth àgbà $10,000, £20,000 lọ́wọ́ àwọn òyìnbó. A mọ̀ pé kò dáa, ohun tó ń ṣe ò dáa. Bẹ́ẹ̀ ni. But ṣé owó £20,000 ọjọ́ £50,000, £10,000 gbogbo iye pounds tó wọn bá gbà lọ́wọ́ àwọn òyìnbó, olórí burúkú ara yín, ṣó tówó tẹ̀yìn ń kó jẹ ni? Ṣó tówó tẹ̀ ń mú lọ sí club tẹ̀ ń fún girlfriend yín ni? Ṣó tówó tẹ̀ fi
tẹ́fí ra champagne ṣó tó tẹ́fí sórí burúkú lọ́tẹ́ẹ̀lì ni olórí burúkú ọmọ àlè ní gbogbo yín ẹ wò ó kù ṣẹ́jú kan fún yín ẹ ń nà wá ẹni ká má ké ó kù ṣẹ́jú kan fún yín ẹ ń nà wá ẹ fọṣọ dì wá lẹ́nu ẹni ká má ké ṣe rí àwọn yúùtù tẹ̀ máa tírìtì Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ mọ̀ pé yúùtù ló nílùú ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ kó yan ti yúùtù kéré wàláhì àwọn ọmọ Nàìjíríà ò tí ì ráyè títí wọn ò tí ì ráyè títí ẹ̀yin náà dẹ́ mọ̀ lẹ ṣe ń distract wọn gbogbo oríṣiríṣi nǹkan lẹ fi ń distract wọn ẹ tún ti gbé big brother Naija ẹ tún ti gbé wá fún wọn báyìí ẹ fi ń distract ọpọlọ wọn ṣé ní tí àwọn yúùtù yìí wọn ní téèyàn bá sun ewúrẹ́ kò gidi téèyàn bá sun ewúrẹ́ kò gidi tí ewúrẹ́ ọ̀hún bá máa yúdi padà báyìí ó máa kan onítọ̀hún pa ní bẹ́ẹ̀ ni ìjọ ṣe rí àwọn yúùtù tẹ̀ máa tírìtì yìí tí wọ́n bá máa súndú padà tẹ́ máa tírìtì wọn tó bá máa yíjú padà sí wọn máa kàn yín pa ní bẹ́ẹ̀ ni tó bá máa yíjú padà sí wọn máa kàn yín pa ní torí pé lórí burúkú ni nígbà tẹ́ provide iṣẹ́ fún wọn provide iṣẹ́ fún àwọn youth náà wọ́n sọ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn yálò ṣé bí nígbà kan ni wọ́n ti sọ pé ẹ̀wọ̀n àwọn EFCC pé wọ́n gba èlò ni wọ́n gbà o EFCC gba 496 billion $496 billion ó wà nínú fóònù tí mo fóònù yìí $496 billion làwọn EFCC about year yìí náà ni àwọn EFCC sọ pé àwọn gba 496 àbí bí 2 months ago wọn náà gbogbo táwọn gbà wọlé àwọn EFCC ló sọ bẹ́ẹ̀ gbogbo táwọn gbà wọlé pé àwọn gba $496 billion wọlé fún Nàìjíríà a week after mo kànú pépà báyìí ni a week after ni bàbá Tinubu tún tán lọ yá $21 billion talent èké ń bèké sọ̀rọ̀ ìró ń parọ́ fún rọ́ kí ló dé tó yẹ pé irọ́ ti balẹ̀ ayé yín jẹ́ ní Nàìjíríà báyìí kí ló dé tó jẹ́ pé irọ́ ti balẹ̀ ayé yín jẹ́ ní Nàìjíríà báyìí irọ́ sì balẹ̀ ayé yín jẹ́ ní Nàìjíríà báyìí ó jẹ́ pé irọ́ lẹ fi ó ní ilé tá bá fi tọ́mọ ìrìn ló máa wó wọ́n ti jẹ́ pé irọ́ lẹ fi ń ṣèjọba fún wa báyìí kò dá bẹ́ẹ̀ yẹn náà ẹ̀yin àgbàyà ẹ̀yin àgbààgbà ẹ̀yin ajẹ́ lójú onílé ọ̀fọ̀n takó síbẹ̀ yẹn àdẹ̀ fi yín síbẹ̀ náà ẹ̀rí ìgì ẹ̀ ní wọlé ni wọ́n ní kí ẹ jẹ́ ká máa lọ ẹ fi wá sílẹ̀ sí dandan ni ẹ jẹ́ ká máa lọ à ń kẹran mẹ́ran kó kàn pa ẹ jẹ́ ká máa lọ ẹ fìyà jẹ wá Nàìjíríà ti tóbi ju ihun tí torí pé ẹ wà organize ní Nàìjíríà ẹ̀yin bàbá burúkú bàbá òṣì bàbá ìyàtẹ̀ wà bẹ́ẹ̀ yẹn ọpọlọ yín ti jẹ gbogbo kọtẹ lọ ṣe bẹ́ẹ̀ ni pé kẹ kówó jẹ so ẹ wà organize débi pé ẹ máa lè fi sọ pé fẹ́ control àwa 250 million ọmọ Nàìjíríà so ẹ jẹ́ kó ní kálukú máa lọ ẹ jẹ́ kí Ìgbò máa lọ ẹ jẹ́ kí Yorùbá máa lọ ẹ jẹ́ ká Hausa máa lọ kí Fúlàní náà máa kórí burúkú wọ́n dẹ̀ pé bí ọ̀nà mẹ́fà náà lè fẹ́ kí wọ́n sí gbogbo ọ̀nà tó ní kálukú bá máa lọ oníkálukú ti ní ọrọ̀ ajé ta lè fi tọ́jú ara wa nínú ìlú wa ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ kí ló dé wọn kẹran mẹ́ran kó kùn pa bàbá jágá ẹ jẹ́ ká máa lọ ojú kòkòrò ló gbé yín dé bẹ́ẹ̀ lè rí ṣe wọn ò lè jẹ́ ṣe ẹ̀yin náà mọ̀ pé ìṣọ́gun bí tẹ wà yẹn ni kí ni lájorí ohun tẹ ti ṣe láti bàtẹ ti dé bẹ́ẹ̀ yẹn kí ni ọmọ àlè kan wá ń sẹ́ni mẹ́sẹ̀gì sẹ́mi láàárọ̀ yìí ni ó sọ pé ọ̀gá àwọn kinní kan Yorùbá ni ọ̀gá kinní kan òun leléyìí ó wà níbí báyìí onírọ́ ló máa sọ pé kíni yẹn bí mi nínú èsì tí mo tiẹ̀ fún ìtiẹ̀ fẹ́ máa bá àwọn èèyàn bẹ̀ ọgbà àwọn olóògbé bẹ̀ ọ̀sẹ̀gà fúnra ẹ̀ sọ̀rọ̀ mọ́ kí ló tiẹ̀ sọ náà ó ní òun leléyìí òun rèé ẹ máa wo ẹni tó sẹ̀ǹdẹ̀ sí mi leléyìí mi ìfẹ́ kẹrọ orúkọ onítàn bá mo ṣe lè ṣe náà anyway nǹkan tó ṣàṣẹ́ndì ẹ má jẹ orúkọ ẹ̀ ó sọ pé ó ní first president Yorùbá ó ní chief of staff Yorùbá army chief Yorùbá custom boss Yorùbá first boss kí ló lè tó kọ yìí first boss Yorùbá CBN boss Yorùbá EFCC boss Yorùbá SSS Yorùbá ó tún ní NNPC boss Yorùbá ó ní NUPRC boss Yorùbá ó ní NIMASA Yorùbá ó ní ó tún sọ pé àwọn wèrè àwọn ọmọ ọ̀yà ní ó ní kí ló ń kọ mean of solid mineral Yorùbá mind of solid mineral Yorùbá kí ló kọ MIN ṣá petroleum Yorùbá MIN finance Yorùbá ó ní Anthony General Yorùbá account general Yorùbá IG of police Yorùbá DSS boss Yorùbá ó ní fire service boss Yorùbá ẹ̀rín pọ̀ mọ́ àlè olórí burúkú lẹ́ni ìṣá
ó ní ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o Tinubu kì í ṣe ọ̀tá ọmọ Yorùbá kò ní dáa fún olórí burúkú nìyí kíní Tinubu kì í ṣe ọ̀tá ọmọ Yorùbá rárá no Nigeria president in the past has proven to love Yorùbá more than Aṣíwájú ẹ rí pé olórí burúkú làwọn ọmọ eléyìí ẹ rí pé ọmọ àlè lẹni tó kọ kíní yìí ó ní ibo ni mo kà dé ó ní Yorùbá more than ó ní ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú Tinubu kì í ṣe ọ̀tá ọmọ Yorùbá rárá no Nigeria president in the past has proven to love Yorùbá more than Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu please let's love him in return kò ní dá fún ẹ rí pé èpè tí mo ṣe fún mo lọ sí Jẹ̀bú ni mo lọ fi gorodomu mo fi wo èpè yẹn wá fún èmi ló ń send kíní yẹn sí o lára àwọn ọmọ àlè àwọn ọmọ Nàìjíríà ni o ló ń send nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tó wá kàlẹ̀ ìkíni oríkálùkù lọ jẹ títí ẹ ní wọ́n lọ jalè títí wọn ní Ọlátúndé Jídé Adélayọ̀ ẹ káàbọ̀ wọ́n lọ jẹ títí wọn ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láti bí ọdún méjì àbọ̀ tí bàbá Tinubu ti wà bẹ́ẹ̀ tó ti wá fi NNPC Yorùbá LNPP Yorùbá NUU Yorùbá NCCC Yorùbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ta ló help ní Nàìjíríà ṣé bí Nàìjíríà ń worst sí ni wọ́n sọ pé àìṣedéédé ara ayé ló mú arántí àárọ̀ ọ̀run mo fẹ́ lè sọ pé gba Buhari kan tún bẹ́tà kó tẹ̀ jẹ́ pé lórí burúkú ni bàbá ní Buhari òun kan máa jẹrà ó tiẹ̀ ti jẹrà náà inú iná ló wà inú iná ló máa lọ bó ṣe wà yẹn inú iná lọ́lọ́run bàbá àti sí tó máa jẹ ìyá inú iná ló jẹ lọ́wọ́ báyìí ní ìsìn wọn láì ṣe déédéé ara ayé ló mú arántí àárọ̀ ọ̀run ìgbà tí Buhari ìgan ó mà tún bẹ́tà ó bẹ́tà ju bàbá Tinubu yìí o bẹ́ẹ̀ ni ó bẹ́tà ju bàbá Tinubu ọmọ Yorùbá tí ó fi ṣe kínní ọmọ Yorùbá help ẹjọ́ torí Ọlọ́run ọmọ Yorùbá help ẹ nípa àwọn olórí burúkú lélẹyìí bẹ́ẹ̀ ni gbogbo akọlá máa ṣoríire gbogbo adé kọlá máa náwó lọ́wọ́ gbogbo akọlá máa bímọ gbogbo akọlá máa kọ́lé bẹ́ẹ̀ ni ẹlòmíì olórí burúkú ni ó ṣe ń bọ̀ látọ̀run àkọọ́lẹ̀ tó ti kọ fún ara ẹ̀ ní pé bóun ṣe ń lọ sí òde ayé yìí o orí burúkú Ọlátúnjí Jídé Adébáyọ̀ ẹ káàbọ̀ ẹ ṣé gan thank you ẹ káàbọ̀ bóun ṣe ń lọ sílé ayé yìí o orí burúkú lòun lọ ṣe orí burúkú ẹ̀ náà dẹ̀ ló máa bá kalẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wà bẹ́ẹ̀ àwa là ní jẹ́ kó lórí burúkú kókó títí ẹ̀ kó gbá títí wa wọ́n ní ẹni títí ẹ̀ ti jóná kò ní kò ná ọmọ ti wa aláwùmọ́ àmì títí wọ́n ti jóná kọ́ má kò ná ọmọ títí wa ni àwa ni ká má gbà fún lórí burúkú ara wọn torí àwọn ẹlòmíì olórí burúkú ni wọ́n kọ́ mu gàrí láàárọ̀ kọ́ mu gàrí lọ́sàn kọ́ mu gàrí lálẹ́ ó pè wọ́n ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ni àwa là nígbà o ẹ̀yin YouTube ẹ jí ẹ má sùn o ẹ jí ẹ má sùn àwọn pípù yà gbálágbá ní gbogbo wọn àwọn tó wà níbẹ̀ yẹn 60 70 80 90 ni àwọn bàbá tó fẹ́ tọ́sí wà nínú politics tó ń ṣe politics yìí ẹ lé wọn kúrò níbẹ̀ ẹ̀yin YouTube tẹ́ nọgbọ́n torí yín pé dáadáa torí yín pé ẹ kó síbẹ̀ yẹn mélòó náà ní gbogbo wọn mélòó lè ra gbogbo àwọn tó ń yọ wá lẹ́nu Nàìjíríà mélòó lè ra wọn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sọ tilẹ̀ Yorùbá olórí burúkú ara wọn wọ́n 20,000 wọ́n 20,000 bẹ́ẹ̀ ni gbogbo àwọn olórí burúkú táwọn lọ sí àwọn lọ́mìkà wa olórí burúkú ara wọn gbogbo wọn tó wà lásòrò òkè wọ́n 20,000 láti àṣẹ pé 200,000 nínú 60 million ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí àlè má bábà yìí lọ ẹ jẹ́ ká ṣe ní ṣe pé bóyá bàbá Tinubu ló máa jẹ́ last president ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ká gbalẹ̀ wà ẹ má jẹ́ ká kàn máa sọ̀rọ̀ ká má kàn máa sọ̀rọ̀ lórí ní online ẹ jẹ́ ká action ká take action ká jára wa bẹ́ẹ̀ ni ihun tíjọba máa ń hate jù ní crowd tíjọba bá rí pé àwọn youth náà ti dìde tán wàláhì tíjọba rí pé àwọn youth ti dìde tán á ti dìde tán olórí burúkú ara wọn máa sá lọ ní wọn nẹ́ẹ̀mì ṣé bàbá Tinubu tó ní jẹ́ ẹgẹyẹgẹ yẹn eré mélòó ló fẹ́ sá ó máa sá lọ ní gbogbo wọn lọ sí ní private jet tó ti stand by gbogbo wọn máa sá lọ ní bẹ́ẹ̀ ni àbí èyí ṣẹ̀tìmọ̀ olórí burúkú ọ̀gá àwọn olè ọ̀gá àwọn tẹ́rọ́rìsì yẹn gbogbo máa sá lọ ní wọn nẹ́ẹ̀mí ní ọ̀ ní mi nù ẹ̀yin yóò tún tẹ̀sí negun lápá ẹ̀ jàjà yìí ẹ̀yin Abraham Shakura sí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ̀yin yóò sọ yín lẹ́lẹ̀ jàjà yìí ẹ má jẹ́ káwọn bàbá yìí lóyìn mọ́ gbà bámú ni mo yún lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ rí bó ṣe ń tọ̀mẹ́ǹtì brain yín ni tó fi yín lọ́kàn balẹ̀ ẹ láwọn bàbá burúkú bàbá òṣì lọ Ọlọ́run ọdítàjọ ò bá rí kò ń gbó ó ní ohun tí mo rí tó múnú bí mi pé olórí burúkú làwọn EFCC ni tí mo fi jáde lé nìyí kí ló dé àwọn ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ lọ́kọ́ àwọn ọmọ ọlọ́mọ nínú ilé wọ́n ń ṣe yahoo wọ́n níṣẹ́ wọn lọ́wọ́ ẹ̀dẹ̀ lọ́kọ́ gbogbo wọn ẹ̀sìsì gbogbo fóònù ọwọ́ wọn ẹ̀sìsì gbogbo nǹkan wọn nígbà tẹ́tí wá rí wípé wọ́n ń ṣe yahoo báyìí nísìn olórí burúkú yẹn fẹ́ ròpù wọn ẹ̀dẹ̀ fẹ́ ròpù àwọn ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ fẹ́ gbé wọn lọ sí kóòtù nígbà táwọn ọmọdé ọmọ ráìtì wọn wọ́n yàn sọ pé àwọn máa gba lọ́ọ̀yà olórí burúkú yẹn wá fẹ́ ṣe olóòkú òru gbogbo nǹkan tẹ́ kún sísì ẹ̀yìn táyì sísì lọ́wọ́ àwọn ọmọdé yìí náà ibo lẹ̀ ń kó sí olè gbà ní olórí burúkú lẹ̀ ọ̀gá àwọn EFCC Ọládipẹ̀kun Olúkóyèdè ò ní ṣoríire
ó játijàti lédè ló máa gbẹ̀yìn ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ bá mi pín kó dọ́dọ̀ ọ̀gá àwọn EFCC. Iṣẹ́kíṣẹ́ ló ń ṣe, olórí burúkú ni gbogbo yín pátápátá. Olè lẹ́yìn náà, gbogbo kinní tẹ̀ ń gbà, gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ àwọn bọ́ìsì yìí, àtèyí tó jẹ́ yàwó yàwó àtèyí tó jẹ́ yàwó yàwó, gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn, gbogbo ilé tẹ̀ ń gbà lọ́wọ́ wọn, gbogbo mọ́tò tẹ̀ ń gbà lọ́wọ́ wọn, gbogbo fóònù tẹ̀ ń gbà lọ́wọ́ wọn, gbogbo property wọn tẹ̀ ń gbà, ṣé ẹ dá padà fáwọn òyìnbó tó ń gbà lọ́wọ́ wọn ni? Olórí burúkú ni. Níbo lẹ́yìn náà ń kó sí? Olórí burúkú ọmọ àlè ni yín. Ó lè gbé olè gbà lọ́rọ̀ yín. Kò ní dá fún gbogbo yín pátápátá látòkèdókè. Ẹ̀yin yúùtù mi, ẹ̀yin lè má gbèjà ara yín o. Ẹ̀yin yúùtù báyìí, Ọlọ́run, kí ló ń ṣe àwọn yúùtù mi báyìí torí Ọlọ́run? Ṣé ẹ fẹ́ jẹ ìyà yín kú ni torí Ọlọ́run? Ṣé ìyà yìí ṣó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń jẹ ìyà yín ni ẹ̀yin yúùtù? Ẹ láwọn bàbá yìí lọ, ẹ lé wọn lọ. Ṣé ẹ mọ́lẹ̀ gbogbo wọn ni? Ẹ jáde síta, ìtàláwà, ẹ jáde síta, àbọ̀yà wèrè ni. Bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni tó jù sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ni. Èyí tó ṣe nígbà tí EndSARS ó yẹ kẹ́tù ti fi lọ wá another strategy tẹ́ máa lò jáde sí wọn, wọn bí wọn dá. Ẹ lọ gbogbo nǹkan bó jẹ́ ẹ lọ́ra bullet proof, ẹ lọ́ra oríṣiríṣi nǹkan tó bá Ọlọ́run ọba o. Ẹ̀yin yúùtù ẹ wò, alátiṣe ló mà ti ṣe ara ẹ o. Ẹ̀yin ayé yín ló ń bàjẹ́ lọ o. Àwọn bàbá yìí ó dẹ̀ ran wọn o. Ṣé rí àwọn bàbá burúkú, bàbá òṣì, bàbá tó wà bẹ́ẹ̀ báyìí nísìn, tí mẹ̀kúnnù bàjẹ́ kò kàn wọ́n rárá. Tí táwọn ọmọ wọn bá ti rí ṣe ń bẹ̀. Táwọn ẹ wò bàbá Tinubu báyìí nísìn, ó tún sọ pé Ṣèyí Tinubu ó fẹ́ jẹ governor of Lagos State. Ṣáyé wọn lẹ wá ni. Tẹ́ bá gbà fún Ṣèyí Tinubu kó jẹ governor, ọmọ tí Ṣèyí Tinubu bí, òun náà tó bá yá, òun náà máa sẹ́kùn fẹ́ jẹ, ó lè bẹ̀rẹ̀ láti ọ̀tẹ̀ lè bẹ̀rẹ̀ láti chairman councillor fún, no, chairman local government ó lè bẹ̀rẹ̀ fún. Governor náà lọ máa bẹ̀rẹ̀ fún òun náà. Lẹ́yìn governor, òun náà tún di president mọ́ yín lórí. Bẹ́ẹ̀ ni, tètè ẹ̀yin lẹ máa jára yín o. Kẹ́ẹ̀tò bó ṣe yẹ kẹ́ẹ̀tò. Àwọn bàbá burúkú, bàbá òṣì, wọn ò rán yín, wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin yúùtù mi, ẹ jí ẹ má sùn. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí, tó bá dénú ẹ̀ àdòdìndín. Àìjẹ́bẹ̀ ẹ wò, ọmọ máa mú yín lọ́nkọ̀ọ̀kan ni, wọ́n dẹ̀ máa róòpù yín ni. Ohun tẹ́ ẹ̀ ṣe lọ́ọ́ máa sọ pé ẹ̀ ṣe. Oníyan ẹ̀ ṣe, ọlọ́kà ẹ̀ ṣe. Ẹ̀yin tẹ́ bá mi, ọ̀rọ̀ mi ò pọ̀ lénìí. Olórí burúkú àwọn ọ̀gá àwọn EFCC pẹ̀lú orí burúkú tó ń ṣe pẹ̀lú àwọn YouTube nísìn, òun ló bí mi nínú, tó ká mi lára tí mo ṣe jáde pé kí ni nǹkan tó dé gan pàápàá, kí ni nǹkan tó dé fún àwọn YouTube lọ́kàn balẹ̀. Ẹ̀wọ̀n tó ń jalè, àwọn gọ́ọ̀mẹ̀ntì wa tó ń jalè, tó ń fi báírò yíwèé, tó ń gbé owó gidi, ẹ̀rí wọn mú. Olórí burúkú ni gbogbo yín. Ẹ̀rí wọn mú. Èèyàn mélòó lẹ ti mú? Tàbí ẹ̀sẹ̀kùn tiẹ̀ ti pa. Wọ́n yìnbọn pa ni. Tẹ́ ẹ bá ṣe fún bí èèyàn méjì, emele yẹn nìsín, àti Yàyà Bello náà ni olórí burúkú tó ń sanwó sukú ọmọ ẹ̀ tó wọ yunifásitì, ọmọ tó sì máa lò bí ọdún 4 yunifásitì, tó ti sanwó ọdún 4 yẹn lẹ̀ báyìí nísìn. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ibi tówó yẹn pọ̀dé tó ń ṣàndé. Yàyà Bello ó sì wà ń bẹ̀ o. Tó bá yá ní ìsìn, tó bá tún join APC, tí Bello bá tún sọ pé òun fẹ́ di gọ́, òun tó fẹ́ ṣe nǹkan, wíwù Yàyà Bello ṣe àwọn tún lè di president Nàìjíríà. Wọ́n sì tó bá ti wà lára APC, olórí burúkú ni gbogbo wọn pátápátá. Àti APC àti LMP àti UUU àti PDP, gbogbo olórí burúkú ni gbogbo wọn pátápátá. Àwọn wèrè kan náà tó sọ pé àwọn tún lọ dá pátì kan náà sílẹ̀. Gbogbo wọn náà ni wọ́n recycle ara wọn ni. Ìwà kan náà ló wà nú wọn, olè kan náà ló wà nú wọn. Wọ́n máa fi ilé ayé yín gbá géèmù. Ẹ̀yin yúùtù mi, ẹ jí ẹ má sùn o. Àwọn bàbá tẹ́ni, bàbá játijàti, bàbá rédèrèdè ni wọ́n ní wọn bá gbàlagbà mi òbí wọn, mò ń yìn wọn ni. Wọn ò ráyè títí yín bámú ni mo yó lọ́rọ̀ wọn. Wọn ò mọ̀ pé bí ń pọ ọmọ ẹlòmíì. Ẹ ṣé mo dúpẹ́. Oníyan ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, èyí tẹ́ bá mi jẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ẹ̀kọ́ ìbínú. Bùrà mi Shakura sis, ẹ ṣé gan. Ọ̀rọ̀ mi ò pọ̀ lénìí. Inú àwọn politician wa yẹn ló kàn tí ẹ ń bí mi tí mo ṣe jáde. Ẹ ṣé gan. Thank you so much. Ẹ ṣé gan, mo dúpẹ́. A ní ìpàdé ayọ̀. Bye.